ọ̀dà nígbà bí bàbá rẹ̀ dà mo sọ ìwọ tó bá ti jọ́ máa lè á jẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ máa lè ní ọlọ́. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko níbikíbi tí a bá wà, mo kí wa a kú dédé àsìkò yìí. Mo ti dé o. Olúwo, ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí Olúwo sọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Olúwo. Ẹ jọ̀ọ́, ṣé ọba náà ni à ń pè lè? Ọba tó yẹ kó máa ṣe àdúrà fún ará ìlú. Tí ò bá tiẹ̀ ṣe iṣẹ́ ọwọ́ èèyàn, á ṣàdúrà fún yàn. Pẹ̀lú àwọn nǹkan tí Olúwo ṣe, ẹ jọ̀ọ́, àwọn nǹkan tí Olúwo ń ṣé ó ṣe àdúrà fún pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀? Àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Olúwo, ẹ wá gbọ́ bó ṣe ń ṣe èpè nígbà tí odidi ọba bá ń ṣe èpè ńláńlá tó ń gègùn fún yàn. Eléyìí ò bójúmu rárá. Eléyìí ò bójúmu. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ dákẹ́ dẹ̀ ń wo Olúwo. Ẹ ń wo ọba Olúwo Àkànbí Abdulrasheed, ẹ dẹ̀ dákẹ́ dẹ̀ ń wo ọ̀gbẹ́ni yìí. Eléyìí ò dá o. Eléyìí ò dá o. Ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ Olúwo, ó ti ń di gbogbo ìgbà. Eléyìí ń ṣe ọba ilẹ̀ Yorùbá Saudi Arabia ni. Ṣé bóun ló jókòó pẹ̀lú àwọn ọmọ Saudi? Kí ni àbáṣepọ̀ tó wà láàrin ọba wa pẹ̀lú wọn? Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, bọ́n ṣe ń translate Kùránì, ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ, tó ń fẹnu bà nǹkan tiwa jẹ́ lọ́rùn. Ẹ má jẹ́ ká làágùn jìnnà. Màá rìlíìsì ohùn sìn, ẹ gbọ́ nǹkan tí Olúwo sọ. Ọmọ Òwò ni Olúwo ń gègùn fún, tó ń ṣépè fún. Àwọn ará ìlú gan kígbe pé àwọn bàbá àgbàlagbà tó wà ń bẹ dìde ni lórí ìjòkó torí pé èpè tó ń jáde lẹ́nu ẹ̀yẹn, èpè yẹn ti pọ̀ jù. Eléyìí ò bójúmu sí àṣà ilé wa pé kí ọba kó máa ṣépè instead kó máa súre. Ẹ jẹ́ ká gbọ́. Ọ̀dà nígbà bí bàbá rẹ̀ dà mo sọ ìwọ tó bá ti jọ́ máa lè á jẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ máa lè ní ọlọ́. Á jù lórí wọn fún ọ. Ẹgbẹ́ fẹ́ fà wọ́n wálẹ̀ nísìnyí, kò ṣeé fà wálẹ̀. Tí ẹ bàjẹ́, ó ní pọ́nbẹ́ o, pẹ̀lú rọ́tọ̀ba, ó ní pọ́nbẹ́. Kí èèyàn ní mo kó egun, mo lọ wó egun àwọn bàbá. Kí èèyàn ní Aláàfin lọ wú gbogbo egun àwọn ọba tó ti lọ ní Ọ̀yọ́ tó wá kó inú wíbarò, wọ́n wá lọ rú dànù. Nílùú wo iná nítorí pé ẹ̀jẹ̀ sáà ọ̀rọ̀ yín ojoojúmọ́ ti bá ti ń sọ̀rọ̀ ní màá sọ. Èyí sì ní bẹ̀bẹ̀ ẹ̀yìn fẹ́bẹ̀ o, ẹ̀rọ ìwádọ̀ mi o, ìjáwó ò lè parí. Nígbà tí wọ́n lójú àgbo gẹ̀ẹ́sì. Láíláí kò ní parí o, àkótì kò ní parí láíláí. Ò ní sóyè. Ayé ti bàjẹ́ nù, ẹ̀yẹ kan wọ́n bẹ̀. Ó ti sọ ẹ̀kọ́. Ẹgbẹ́ ká ní mọ̀ kó egun àwọn bàbá tó ti lọ. Bọ́ ọ bá ṣe ó yẹ kẹ́ ṣe bí ìjọba. Bí mo ti rẹ̀ sí wáyé, lọ́dà fún yín. Ọ̀nà méjìlá ṣẹ́wó. Àṣẹ dáadáa wà, àṣẹ bísí wà, àṣẹ kan lọ́lọ́ mi pa àwọn kan rẹ̀ o. Àbẹ̀bọ̀, àṣẹ wà tọ́lọ́ mi pa àwọn kan wọn. Àṣẹ sì wà tọ́lọ́ mi fún ayé mákàsí. Tóbi tó ti Muhammad sí. Àbí òtún ti Muhammad sí. Àṣẹ ni. Àfẹ́sìgbà tó fi pa àwọn ẹ̀ràn karẹ́. Ìwọ ẹ̀yẹ sọmọ àwọn olùwé sì sọmọ ọba àwọn ìran rákàràkà ló ti wá. Mo kí gbogbo wa. Ẹgbẹ́ tó bẹ́ẹ̀ lọ sáà lọ ṣe tó ọba tẹ̀sán. Ayé àtijọ́ lẹ pé lánàá bí ò rí àwọn ọlọ́pàá. Sẹ́yìn pé kò sí ọlọ́pàá láyé àtijọ́. Kò sí àmì. Sọ nígbà wọ́n ń lé Muhammad. Wọ́n lé. Kò rí ọlọ́pàá.
ẹ̀mẹ́ pé ìgbà ayé yìí sá ọ̀sán ọlọ́pàá kò sí. Sí kúkọ́ ni ẹ mọ̀. Àbí wọn mú ìsá jáde kàn án. Àbí ọlọ́run sẹ̀ lọ́yọ́. Kò sọ ọlọ́pàá ńgbà náà nínú. Nígbà Nábì Muhammad ọ̀sọ̀ ọlọ́pàá náà ní bá ń sáká ìjọ ṣe ń lé láwọn karambani. Àwọn karambani ìṣe náà ni ó. Àwọn ọmọ wọn rèé làwọn akọ̀rìṣà ọ̀rọ̀ ọ̀rọ̀. Sẹ́rí àdábì ọ̀wá máa ló tó sáwọ́ wò. Gbogbo ẹ̀ kò rẹ́rìn pọ̀ ya gbogbo ogun táwọn ẹbí gà kìí ṣe pé wọ́n ń jogun pé kí ọkàn fẹ́ jagun. Nígbà wàhálà dé tó tún lójú ẹ̀. Òun náà wá bẹ̀rẹ̀ sí ní sọ ẹwọ ẹja lọ ṣe nǹkan ìjà náà náà wá bójú. Ẹ ti yí ató fọ́dún mẹ́wàá. Èmi náà ti ṣokùn ìjà rẹ̀. Ọdún mẹ́wàá mo ti wà lórí oyè láti. Ẹ̀sìn lẹ́ẹ̀mí gbọ́ ẹ̀yìn karambani. Ànábì yíjú padà. Ní gbogbo ọgbọ́dá ànábì jà. Mo ní ìsìn àti lọ́lọ́pàá láyé ìgbà tọ́lọ́run. Èmi ìsànábì ọba tọ́lọ́run wá ní kó sọ fún gbogbo ọba. Wípé òun nìkan lọ́ba o. Ẹ má bọ̀ ìsà. Èmi ni ẹbá àròyé Olódùmarè ìwọ nìkan ni ìwọ sórí rè ààfin wa ti di ààfin Ọlọ́run ọba ààfin wa di ibi téèyàn ti mutí ààfin mímọ́ wọ́n ní aṣọ bá gbé àwọn bàbá wa Ṣàngó Ògún gbogbo wọn tí bẹ́ẹ̀ bá ní àwọn ní ẹ̀kọ́ ìjọba wọn ò mú gbogbo rí. Ògógóró a máa jẹ èèyàn nífun, a máa jẹ kíndìnrín, àṣé ògógóró tí a mọ àtẹ̀fẹ́ fọba ni. Ìdí ọ̀bà wọn pa mí sọ́yẹ máa mú. Ògó Ànábì Muhammad. Ọlọ́run máa ṣe àná pípé o. Ọlọ́kọ́ sọ wá pé àní gbogbo kọ̀sẹ́ńtọ́sọ́ bí a máa mú ti rí. Ànábì Muhammad. Ọlọ́kọ́ sọ. Aṣọ tí wọn ọ̀dà tó lọ. Àti ọ̀dà àti máa bá àyàn. Ẹ wá wo ọmọ tí ò kàwé. Tí ọmọ òrukàn. Bó ló ṣe lè gbọ́ tí ọ̀dà. Sọ̀rọ̀ máa ń ṣe ìyanu Ọlọ́run lóhùn. Léèní ẹ lọ tẹ̀sí ẹ̀ wọ́n bá ti mu tí yóò jẹ̀ fún ẹ. Kíndìnrín ni wọ́n jẹ, ilé máa ń jẹ líbà. Láwọn ògógóró yẹn, àwọn bàbá ńlá wọn ògógóró. Láyé Ṣàngó, Ògún gbogbo wọn ẹmu nìkan ló wà. Àìbàyàn sì fi máa mú. Bí àbá wa lọ tí àgbà ní ìsílẹ̀ gbogbo àfihàn máa ń ní ọtí àgbà rẹ̀. Sinapu èso ọtí àgbà ọtí èbó ni èbó ló fẹ́ mú wá. So ẹ má bá wọn mu ọtí. Láàfin Ìwó kò sọtí. Kò sí nǹkan kan tó bá máa yí èèyàn ní ojú. Kò sí bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ Olúwa Mogo irọ́ ni ẹ pa o. Olórí burúkú ni ẹ o. Àtàbí tó bá jẹ́ pé mo mú gbólógùn. Májá mo gbókó lọ ní ọmú. Bẹ́ẹ̀ wọ́n tó ń pe amogó tó ń pè mí lámogó Ọlọ́run ọba tiẹ̀ jẹ́. Olórí burúkú ni àwọn ni wọ́n gbé ìyàwó ọ̀ràn wá o. Àwọn ní àwọn ọbọ̀rìṣà àwọn ní ẹsẹ̀ ṣe ní ìmọ̀ọ́fẹ́ orí o. Ìmọ̀ ìyàwó orí o ìyàwó tí mo lé kò lé mo lé ikú wọlé tọ̀ mí. Ẹ̀gbọ́n ẹ má ní máa ń bá èyí bọ̀. Ṣé ń dùn mọ́ yín? Ṣé wọ́n sọ̀rọ̀ ìjà àbí kankan? Kó ṣe ha. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni adákẹ́ kó ṣe ha.
èmi gangan ni o. ẹ ṣeun gan ni ẹ̀yin ènìyàn mi òun náà lẹ ti gbọ́ yẹn. ẹ jọ̀ọ́ ṣé ọba náà ní ilé láàpẹlẹ nísìn ọba tó yẹ kó máa súre kí nǹkan tùbà kó tùṣẹ kí ló dé táwọn ará ìlú fi kọ̀yìn sí ọ ṣé Olúwo nìkan ni ọba nílẹ̀ Yorùbá ni tí gbogbo ẹ ti ń pọ̀ jù tó fi jẹ́ pé òun nìkan ni àwọn ará ìlú ti pín sọ́nà méjì àwọn ará ìlú Ìwó wọ́n ti pín sí ọ̀nà méjì àwọn kan ò sí lẹ́yìn Olúwo wọ́n ń takò nítorí àwọn nǹkan tó ń ṣe gbogbo nǹkan ilẹ̀ wọn ló ti bàjẹ́ ó ní wọ́n sọ pé òun wú òkú àwọn baba ńlá wọn òun kò sí wú ba òun lọ rù dànù òkè tí wọ́n bá tiẹ̀ ṣe yẹn tó má ṣe àṣìṣe lórí ìyẹn ẹ jẹ́ ká gbà wípé ọ̀rọ̀ tó ń sọ yẹn o àṣìṣe ni kò rí bẹ́ẹ̀ àwọn nǹkan ìṣẹ̀báyé tó bá láàfin ibo ló wà àwọn nǹkan tí o sọ pé o lọ kó sọnù ibo ló wà àbí ò sọ lẹ́nu rẹ̀ ní ìwọ Olúwo sọ gbogbo àwọn nǹkan ìṣẹ̀báyé tó wà nínú ààfin oníwọ ò kì í ṣe ọba olórìṣà ò kì í ṣe ọba pé ìwọ ni apàṣẹ fún ṣé kí ló tiẹ̀ pé náà oníwọ la pàṣẹ fún àwọn òrìṣà ẹ̀yin ọba wọ̀nyí kan tó fi yín jẹ ẹgbọnú ìpẹ̀bí nǹkan ìṣẹ̀ṣe kí ló dé tí ò fi sọ níbẹ̀rẹ̀ ara àwọn àṣìṣe nìyẹn lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tó ń fọba jẹ tẹ́ ń fi àwọn òsínwìn wọ̀nyí jọba mo rò pé ẹ ti ń rí lẹ́yọ̀ kọ̀ọ̀kan sìn ẹ ti ń rí wọn bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri a nídìí láti sọ fún yín ẹ ò nídìí láti ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀ ti sọ pé tọ̀ èmi ò ní lè máa ṣe àwọn nǹkan ìṣẹ̀báyé o wọ́n á ti mọ̀ wọ́n á ti rọra yọwọ́ wọn kúrò lọ́rọ̀ ẹ àbẹ́ẹ̀ rí nǹkan ẹ̀yin ènìyàn wa gbogbo gbàṣà ọ̀rọ̀ Olúwo ni o òun lẹ rí yẹn bẹ́ẹ̀ náà la ṣe rí fọ́nrán kan táwọn kan láwọn jẹ́ security muslim kinní kan ní Ìwó àwọn mú àwọn tó ṣe DNA àwọn mú àwọn tó gbé egbòogi olóró àwọn wá lọ pe àwọn àjọ DNLA wọ́n ṣe kinní kan kò síbi tí ìròyìn ti gbé gbogbo irọ́ ni ẹ fọ́ọ̀mù gbogbo kinní wọ̀nyí ni gbogbo ẹ̀ láti ṣèwádìí lé lórí èmi náà wo àwọn DNLA tẹ́sọ pé wọ́n à ń bẹ̀ mo ń wo bọ́n ṣe ń tú ẹrù wọn yà àwọn eléyìí kì í ṣàkọ́ṣẹ́mọṣẹ́ làwọn eléyìí ẹ wo bọ́n ṣe ń ṣe ẹ wo bọ́n ṣe dáná kò síbi tá a ti gbọ́ pé wọ́n mú àwọn tó gbé egbògi olóró ní Ìwó kò sí mọ́ ṣe lè mú wọn tí ìwé ìròyìn ò ní gbé irọ́ ni gbogbo ẹ̀ irú ọba wo ló jẹ́ Olúwo ó tojú sú mi ṣùgbọ́n èmi mọ̀ wípé alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n àìfojú ọba Ìwó gbolẹ̀ ni at last ẹ̀yin ènìyàn wa kò jù báyìí lọ o kò jù báyìí náà lọ mo kí gbogbo wa lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV show ẹ tún máa rí wa ńgbà kan náà ẹ ṣeun.